kí wa kú dédé àkókò yìí níbikíbi tí a ti láǹfààní àti gbọ́ wa ọ̀sẹ̀ tuntun mi tún lélẹ́yìí gẹ́gẹ́ bí ètò wa ètò yín tí ẹ máa ń bá wa pàdé ní gbogbo òpin ọ̀sẹ̀ bí eléyìí láàfin lọ́kùnrin máa fi sí fún yín gbàdúrà wípé ọ̀run kò ṣí ọ̀run àǹfààní ọ̀run ètò ọ̀run ìgbé ayé ẹ̀mí rere ètò ń fún wọn ní àlàáfíà àti òmìnira láti sin Ọlọ́run lórúkọ ńlá Jésù. Ìtí a tó gbédé lónìí ó ní ìgbé ayé àwọn ènìyàn nínú májẹ̀mú láéláé, àwọn tí ó rìn nípa tara àti àwọn tó nípa tẹ̀mí bá ṣe fi ń wéra wọn. Lónìí tá a gbé yẹ̀wò lónìí ní ìgbé ayé Ísáù àti Jákọ́bù nínú ìwé Jẹ́nésì orí mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n Jẹ́nésì 25 láti ẹsẹ̀ 21-23 lọ sálẹ̀. Áísákì fẹ́yàwó nígbà tó pọ́n 40 ọdún 40 years. Lẹ́yìn 20 ọdún tó fẹ́yàwó kò tí ì sọmọ nígbà tó pé 60 ọdún 60 years. Ọ̀sẹ̀ àsántàn ló tó di pé ìyàwó lóyún. Nígbà tó lóyún wọ́n lọ síwájú Olúwa lọ béèrè. Olúwa ní orílẹ̀-èdè méjì ní bẹ nínú rẹ̀ àti àwọn ẹ̀yà méjì tí wọ́n yàtọ̀tọ̀ síra wọn. Ẹnìkan yóò lágbára ju ẹnìkejì lọ, ẹ̀gbọ́n ni yóò sì máa sin àbúrò. Ní ẹsẹ̀ 24 ìsọtẹ́lẹ̀ tó wà lórí àwọn ọmọ wọn náà ni àti pé ìsọtẹ́lẹ̀ tó wà lórí àwọn méjèèjì ti fi wọ́n hàn ẹnitẹ́ni kankan wọ́n jẹ́ ẹ̀mí Ọlọ́run tí ó dá wa ó ti mọ ẹnitẹ́ni kankan jẹ́ lópin ìrìn àjò rẹ̀. kábàdé wo ìgbé ayé táwọn méjèèjì gbé ó fi hàn ní tòótọ́. ìgbà tó di ẹsẹ̀ 29 fẹ́ nef Jẹ́nésì 25 yẹn náà a rí ibi tí Ísọ̀ ti lọ sí ìgbẹ́ ọdẹ ni ó dọdẹ lọ nígbà tó máa dé kó pa nǹkan bọ̀ òbí ń pa ó bá àbúrò rẹ̀ tí ó ti ṣe ìpẹ̀tẹ̀ àbí àṣàrò nígbà tó bá tó ti ṣe àṣàrò yìí àbúrò mi fún mi lóúnjẹ ó ní kó dé kó jẹun yìí a ní láti dúnàdúrà lórí ogún ìbí ọwọ́ rẹ̀ yẹn. ẹ bá wẹsẹ̀ 31 àbí 31 bíbélì sọ fún wa pé ó ní Ísọ̀ gan ogún ìbí yẹn ó fi náà kànàkàn lójú sábúrò rẹ̀. Yabade wo Deuteronomy chapter 21 bọ́lọ̀ ṣàlàyé fáwọn ọmọ Ísírẹ́lì pé ẹni tó bá jẹ́ àkọ́bí nínú ilé yóò gba ìṣẹ́po méjì ogún ìṣẹ́po méjì àṣẹ gẹ́gẹ́ bí àdúrà tí Èlíṣà gbà nígbà tí Èlíjà fẹ́ lọ fún mi ní ìṣẹ́po méjì agbára. Ó mọ ipa kéèyàn jákọ́bí, ipa àkọ́bí yẹn ni Jákọ́bù ló ń dùn ní tiẹ̀. ẹ bá wo ọ̀pọ̀lọpọ̀ ló ń tọ́jú ọmọ Ọlọ́run lórí ajé àmú ẹgbẹ́ ti tàgbàlá wọn ta ìwà mímọ́ ta ìsọdí mímọ́ ta iyì àìnípẹ̀kun lórí pa jẹ lórí pa mú lórí pa dà ẹ wo oríṣiríṣi nǹkan táwọn yẹn ń ṣe lónìí. So àwọn nǹkan ìwọ̀nyí náà ló ń fi ìyàtọ̀ hàn láàrin àwọn ẹni tara àtẹnitẹ̀mí. ẹ bá wo ìwé Málákì orí kìíní ẹsẹ̀ 3 Ọlọ́run sọ pé òun fẹ́ràn Jákọ́bù òun kórìíra Ísọ̀. Kí ló fà á? Ó kórìíra Ọlọ́run látẹnu Ọlọ́run ó kórìíra rẹ̀ torí ìgbé ayé tí ń gbé torí ìwà rẹ̀. ẹ bá wo iṣẹ́ tó yàn láàyò, iṣẹ́ nípa ìran àbí nípa tá a yàn nípa tara. ìwé mọ́sọ́fánù ìwé Kọ́ríńtì kejì orí 5 ẹsẹ̀ 7 pé àárín nípa tara. Kọ́ríńtì kejì orí 5 ẹsẹ̀ 7 bí ó ṣe nípa ìgbàgbọ́. àwọn tó rìn nípa tara ẹni tara ni wọ́n, àwọn tó nípa ìgbàgbọ́ ẹni ẹ̀mí ni wọ́n, àwọn là ń pè lẹ́ni tẹ̀mí. ìwé ni pé méjèèjì náà ló wà nínú agbolé ìgbàgbọ́ lónìí yìí. ẹ bá tún wò láàkàrẹ́ bí láti pé bí àti bí wọn Jákọ́bù lé ó fa gìgísẹ̀ Ísọ̀ ìyẹn pé ìjà náà ni ìjà tó fi dòní ìran Édómù àti ìran Ísírẹ́lì wọn Ísọ̀ rẹ̀ ìjà ni. tẹ́ bá wo ìgbé ayé Ísọ̀ àti Jákọ́bù ìjà ni. tẹ́ bá wo ìgbé Ismail àti Ísákì ìjà ni. tẹ́ bá wo ìgbé ayé Kénì àti Ébẹ́lì ìjà ni. so gbogbo àwọn ànímọ́ wọ̀nyí ló fi hàn ní pé inú ara ló máa ń gbé, inú ara ni wọ́n wà. fún mi ní ogún ìbí lọ́gbà lọ́wọ́ rẹ̀ ó ní ó sì gan-an ní tó fẹ́ kó wá nígbà tó yá. tẹ́ bá wo máréèjì Ísọ̀ pàápàá láàrin àwọn Kénáánì ló ti fẹ́ ó bà ìṣọ̀kan tí ń bẹ nínú ìṣẹ̀dá wọn yẹn jẹ́ torí pé èyà gbé kalẹ̀ ní pé ẹ̀jẹ̀ mi ò gbọ́dọ̀ kún ẹ̀jẹ̀ wọn kó má bàa ba ìlànà ẹ̀jẹ̀ yẹn jẹ́. ìgbà tí Jákọ́bù fẹ́ fẹ́yàwó nísìnyí ó ní láti lọ sí inú family line rẹ̀. ìgbà tí Ísọ̀ máa fẹ́yàwó family line mi ló bọ́ sí tó sì mọ ìfẹ́ Ọlọ́run ó mọ ìfẹ́ àwọn òbí ẹ̀. ẹ̀rù yìí gangan jẹ́ ẹ̀dùn ọgbẹ́ ọkàn ìgbón nínú ọkàn àwọn òbí ẹ̀ tí wọ́n fi kú. tẹ́ bá wo Genesis chapter 32 láti ẹsẹ̀ 24
Jacob jà pẹ̀lú áńgẹ́lì, wọ́n wọ̀ ya ìjà pẹ̀lú áńgẹ́lì títí tí ó fi ṣẹ́gun áńgẹ́lì. èyí ṣe ìjà ti ara tá à ń sọ nípa rẹ̀. bẹ́ẹ̀ bá jẹ́ ká wo, ẹ bá wo ìwé Éfésù 4:12 ó ní àbá mi omi àjàbí ẹ̀jẹ̀ jàǹkadì yóò ṣe àwọn aláṣẹ àìrí, àwọn ẹ̀mí búburú, àwọn alágbára, àwọn ìjòyè. ọwọ́ ni ká gbé gbogbo àwọn àmọ́ra wọ̀ látẹsẹ̀ 12 lọ. Éfésù 4:12 látẹsẹ̀ 12 lọ. ká gbé gbogbo àmọ́ra wọ̀, àwọn àmọ́ra tí ọmọ Ọlọ́run gbé wọ̀ láti jà, bẹ́sù jà, bẹ́sẹ̀ jà, báyé jà, òun nìyẹn. kì í sọkọ́, kì í sàdá, kì í ṣe pọ́n, kì í ṣe kùmọ̀, kì í ṣe ọgọ́. ìjà òdì yíyàn, ká máa bínú sí rẹ ni, ká máa yín òdì, ká máa di rẹ ní sínú, ìjà tara nìyẹn, kì í ṣe ìjà tẹ̀mí. ìyọ́n tó sọ fún wa ní Kọ́ríńtì kejì 10:3 ó ní bí àtìlẹ́yìn nípa tara, àjagun nípa tara, gbóhùnjà tí wá kì í ṣe inú ara, ṣùgbọ́n lágbára láti wo ibi ẹ̀palẹ̀, láti de èrò nígbèkùn, láti wá mú wá sí tẹríba fún Kristi. ìjà tí Jacob jà nìyẹn pẹ̀lú áńgẹ́lì, ó ṣẹ́gun áńgẹ́lì lórí eékún ọmọ Ọlọ́run ti ń jà. ìjà wa làdúrà, ìjà wa làwẹ̀, ìjà wa ní dídúró ní ọ̀rọ̀ Ọlọ́run láì yẹsẹ̀ lábẹ́ ohunkóhun ìtìmílẹ̀ kó mọ̀. ohun gbogbo tọ́mọ Ọlọ́run bá gbà ó lè fọ́ sọ nípa Ọlọ́run ló fún òun, kì í ṣe pé ní tí a manipulate, ní tí a gbọ̀nà ẹ̀yìn kùlé nígbà jábẹ́ tá a kó nu ojú ọ̀nà tán a tún padà sínú rẹ̀. àwa tí nǹkan ti ṣẹlẹ̀ sí a ò kẹ́gàn wa, ṣùgbọ́n ká lè bá a múra máa ká padà sójú ọ̀nà náà, bí a padà sẹ́yìn ká lè padà sí ọ̀nà náà, bí ẹlẹ́ṣẹ̀ ká lè padà sójú ọ̀nà náà, bí àwọn tí ń gbé nínú ara ká lè tọ́nà wọn ṣe kí ọjọ́ ńlá náà ò tó dé. nítorí náà ara ní Olúwa nínú ìwé Hébérù 12 láti ẹsẹ̀ 15 sí ẹsẹ̀ 17 ó ní ẹ máa kí ìsára kí ẹnikẹ́ni kí ó má ṣe kùnà oore ọ̀fẹ́ Ọlọ́run, kí gbòǹgbò ìkorò kan kí ó má bàa hù sókè tí yóò yọ yín lẹ́nu. ọ̀pọ̀lọpọ̀ a sì ti ipa rẹ̀ di àìmọ́. ẹ bá wo onúwe Ámósì, Ọlọ́run sọ níbi kan níbẹ̀ yìí pé òun kórìíra Ísọ̀ nítorí pé ó di àbúrò rẹ̀ sínú, ó di ẹnìkejì rẹ̀ sínú. ìkórìíra tí kò sẹ́ni tó lè parí rẹ̀, ìkórìíra tó burú, ìkórìíra tó lágbára. gbogbo ìkorò lásán yìí nígbà tí yẹn bá ní gbé ìkorò káàkiri torí tẹ́lẹ̀ kan fi ṣe àìlèdárí jẹni torí tó ti ṣẹlẹ̀ torí tó ti ṣèṣẹ́ra wa rí, gbogbo àwọn nǹkan yìí ṣe ìgbé ayé nínú ara. ó wá ní kí ó má bàa ṣí àgbèrè kan tàbí aláìwà bí Ọlọ́run bí Ísáù, ẹni tó ti torí òkèlè oúnjẹ kan ta ogún ìbí rẹ̀. nígbà láti ta ogún ìbí wa lónìí ìgbàlà ìjọba Ọlọ́run. ó wá ní nítorí ẹ̀yin mọ̀ pé lẹ́yìn náà ni àní nígbà náà ó fẹ́ láti jogún ìbùkún náà, a kọ̀ ọ́ nítorí kò rí ààyè ìrònúpìwàdà bí ó tilẹ̀ fi omijé wá gidigidi. ẹ jẹ́ káwọn òwò pẹ̀tà wà lónìí tá a bára wa sáà ti so pàtàkì nù. ìwé mọ́sánù ìwé Hóṣíà ó ní Ísírẹ́lì so rere nù, ọ̀tá yóò lépa rẹ̀. Ísírẹ́lì ti so pàtàkì nù, ọ̀tá wa bẹ̀rẹ̀ sí lépa rẹ̀. tá a bá fẹ́ lọ síwájú Ọlọ́run sẹ́dọ̀ ọmọ bàbá mọ́, tá a fẹ́ lọ síwájú Ọlọ́run iyèméjì tí a fi pàdé rẹ̀ ńkọ́. àǹfààní tó wà fún wa lónìí nígbà tá à ń gbóhùn ọ̀rọ̀ rẹ̀ yìí láti ṣàtúnṣe ọ̀nà wọn. títà tó pàdé ní wákàtí mi kò ohun wòlíì òkúta Nàìjíríà ilẹ̀ ń gbọ́ kí Ọlọ́run aláàánú kó dì wá mú. gbogbo àwọn tó ti yapa kó mú ọkọ sí ojú ọ̀nà púpọ̀ ọ̀nà. àwọn tó sì ń gbé nínú ara tí ìyípadà ó ṣẹlẹ̀ ká dẹni tẹ̀mí. gbogbo ọ̀nà pálapàla kó di títọ́, gbogbo òkè kó di rírẹ̀ sílẹ̀ lórúkọ Jésù Kristi Olúwa wa. láti padà wá ní ọ̀sẹ̀ tí ń bọ̀ àlàáfíà lọ́kàn wá bí sí fún Jésù Olúwa wa.